gbọ́ mi dáadáa dókítà AgogoAsa ń wò yìí ìpè mi gbóná ìpè mi yọná gẹ́gẹ́ bí dókítà tí mo jẹ́ èmi ò kàwé di dókítà Ọlọ́run pè mí sọ́nà dókítà ni ìgbà míì mo lè dùn bí eégún kí n bá wò pé eléégún dé nìṣòro ẹ bá dé Àtíkù wèrè mo lè fọ́hùn bí òòṣà bí n bá rí pé ìṣòro ẹ ó jọ mọ́tò òòṣà gbọ́ mi á pè mí ní ìpè mi ń gbóná rèbètè ràbàtà gbọ́ akin ọmọ rò ń wò yìí gúdúgúdú abẹ̀yìn jàkànjàkàn òjàlé onílé bo tiẹ̀ lẹ́yìn èmi ló ṣubú lọ́jà fẹnu gbé tí n kú kò ìjẹ kan tó ń béèrè mi awákúmárì tó ń nà sẹ̀sì kan ga èmi lọ tọrọ agbọ̀ndẹ́rù wèrè á pè mí á sọ fún mi ni pé dókítà mo ní yes dókítà mo ní dókítà mo ní ẹ̀hẹ́n ó yá gbéra lọ sí kọ́ńtírì méje orílẹ̀-èdè méje la ní kí n lọ à ń sọ̀rọ̀ nípa igbó ọ̀rà à ń sọ̀rọ̀ nípa làlátẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìgàngàn à ń sọ̀rọ̀ nípa atápà à ń sọ̀rọ̀ nípa ìdèrè èrúwà ayétẹ̀ àwọn kọ́ńtírì méjèèjì yìí ló parapọ̀ a fìdí wọn sọlẹ̀ sórí àpáta a tún fi àpáta yí wọn ká rèbètè máa sóńdò gbọ́ tó o bá lè ṣí a fídíò yìí tó o ṣí a fídíò yìí tó o fi ránṣẹ́ sáwọn èèyàn tó o láìkì tó o kọ́mẹ́ǹtì tó o fọ́lò tó o tún wá lọ sọ̀scribe sí dókítà AgogoAsa TV lórí YouTube wàláì ni ọmọ tó máa ṣe o. ojú tèmi fi wò ni wípé mẹ̀kúnnù tí n bá sì tún san ìdámẹ́wàá pẹ̀lú gbogbo bóde ṣe rí yìí kò sí wo wèrè tí ó lè wo dìndìnrín rẹ̀.